ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tàbí ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ mo nígbàgbọ́ pé gbogbo wa ló ti gbọ́ ọ̀rọ̀ tí KC lọ́sìrì ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbìn nínú àwọn tí ń gbé gbòógì olóró ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀tọ̀ ní kọ́lọ̀ tó ṣò kẹ́ni kọ́lọ̀ tó ṣò oníṣòwò pàtàkì torí tajé ṣe tó ṣòwò tó bóde pàdé tí wá ń jayé familétè kí n tutọ́ ọjà ayé ayé fẹ́ lu mọ́ lẹ́nu. My lovely brothers and sisters, ìwọ̀fà rọ́ba lọ́nà ń rawọ́ sọ́lọ́hun kí ló dé kò bá àdìbò náà bá jọba ẹ wí fún pẹ́rù ọba wúwo. Now kò sí ẹni tí ìṣẹ́ wù ọmọ bàbá ta nìṣẹ́ wù kó wá wí ọmọ bàbá ta nìṣẹ́ wù kó wá wí kò sí ẹni tí ìṣẹ́ wù kò dẹ̀ sẹ́ ẹni tó yẹ kó ní kó ṣẹ́ ìṣẹ́ kí ìṣẹ́ ó ṣẹ́ gbàgbé tí Báíbù sọ kò sí ẹni tí Ọlọ́run sọ wípé kó wáyé kó wá jìṣẹ́ kó wá jìyà. Circumstances ló ti àwa kan sínú poverty. Circumstances ló ti àwọn kan sípò olówó. Ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní owó tá a ṣiṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ lówó tá a ṣiṣẹ́ rẹ̀ báwọn èèyàn bá fẹ́ sọ ṣùgbọ́n mi ò sọ wípé kò sówó tẹ́nìkan ò ṣiṣẹ́ àfowó tó bá jábọ́ láti sánmọ̀ bíi mánà mi ò dẹ̀ tí ìrẹ́lẹ̀ yín orí because ojú ibi tó ti jábọ̀ ni gbogbo ọ̀bá lọ́mọ dèsún sí tá a máa retí pé owó yóò tún jábọ́ lónìí o tàbí kówó yóò tún jábọ́ lónìí. My lovely brothers and sisters, ojú rí ìtì gbọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún lágbára pọ̀ lọ́nà wo so ó ní wípé KC lọ́sìrì to be sincere with you, before the incident n ò méégún tí Jàjìkẹ́ n ò gbọ́n pa ìrí rárá. Mo wá wò pé èmi tí mo mọ̀ pé mo pẹ́ ń tàbí òpó ná mo wà lórí social media kí ló wá dé tí mọ ẹni tán ń pè ní KC lọ́sìrì mo wá rí i pé ojú òpó wa ni ògbàbì kan náà tí ká bára wa sọ tọ̀rọ̀ because realist lèmi èmi ò sí níbi tí wọ́n ti ń gbé fake life and àwọn èèyàn kan ń bẹ tí wọ́n máa ń flaunt ní tó pọ̀ jù lójú tèmi màá kàn wò pé kí ni yóò natural jàre tí nǹkan ò bá dẹ̀ ti natural lójú mi mi ò kí ní interest ń bẹ. That is number 2. Another thing ò ní wípé èmi tí mo ń sọ̀rọ̀ yìí gan ààyè wo ni mo ní ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wá torí pé ntẹ́mi gangan fẹ́ ṣe ọ̀pọ̀ lójúmọ́ ntí mo fẹ́ ṣe lójúmọ́ pọ̀ ìwọ̀nba nínú ẹ̀ ni mo lórí ọ̀fẹ́ àti àtẹ́ǹdì sí ńbẹ ni wọ́n ti máa gbọ́ pé ẹnìkan flaunt nǹkan lórí social media ẹnìkan jẹ́ KC lọ́sìrì ńgbà tí ò kí ń ṣe akéwì tí ò kí ń ṣòṣèré orí ìtàgé kì í ṣe ajàfẹ́tọ̀ ọmọnìyàn so ó possible ká mọ́ cross path àbí ó possible kí n má bá pàdé rí mọ̀ ń bẹ̀yìn ìyá àti bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi pín program yẹn ọ̀pọ̀ nǹkan bẹ́ẹ̀ tá a fẹ́ sọ ń bẹ̀
ọ̀pọ̀ àṣírí ń bẹ tó tú because tá a bá ní àfojú inú wò dáadáa nbí líle là bọ́ ọmọkùnrin ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbé gbòógì olóró ṣé wọ́n ní lọ́kàn wípé ọjọ́ kò ní jọ́ kan tọ́kẹ́rí ó jáde tí ò ní wọlé padà ǹjẹ́ wọ́n ń rò ó tí wọ́n bá rò ó tán bá ń rò ó kí ló dé tí wọn ò fi lẹ̀ 278 kilogram egbòogi olóró ó ní ọ̀rẹ́ wa gbé o wọ́n ló wọ́ọ̀tì 27.7 million dollars bàbá wa ok 184.50 kilograms wọ́n ló wọ́ọ̀tì 27.7 million dollars bàbá wa convert ẹ̀ sí náírà eléyìí ń lọ bí 39 billion naira téèyàn bá ní lọ́wọ́ yóò du gómìnà ìpínlẹ̀ Èkó mẹ́rin bá ní 39 billion naira lọ́wọ́ tó jẹ́ personal money ẹ̀ yóò dùpò gómìnà ní Lagos state anywhere in this country yóò sì wọlé ẹ gbádùn mi ó ń tọ̀ wọ́n wọlé tán bá fẹ́ mi ní 9 billion orí ẹ̀ 9 billion naira orí ẹ̀ mo fọlọ́run bá búra odidi ìlú ni màá ní odidi ìlú ń lọ create ìlú tuntun ń lọ dálù tuntun lẹ̀ with that 9 billion naira wọ́n wà jọba ń bẹ̀ ẹ mọ̀ pé Awíkonko town ká tó wá pé 39 so ẹ má jẹ́ ń fọ̀rọ̀ gùn lè sẹ́bọ́ lè sògùn bá ti wáyé pàwárí láàrí ẹ̀dá ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ kọ́ mọ́wọ́ tì gbọ́dọ̀ kọ́ sọ pọ́lọ̀ ń ó ṣe kálukú ló gbọ́dọ̀ jà fitafita láti jẹ́ èèyàn láyé ọ̀nà tá a fẹ́ gbà jẹ́ èèyàn ló mátà Yorùbá lèmi Yorùbá sì ti parí ọ̀rọ̀ wọ́n ní asáré lówó ń bẹ lọ́nà ogun apọ̀sẹ̀sẹ̀ lówó ń bẹ lọ́nà ọjà bọ́pẹ́ títí ń ó lówó olúwa rẹ̀ ń bẹ lábà tí ń jẹ̀sùnsu ta la sáré lówó tí ń bẹ lọ́nà ogun gbogbo àpọ̀mọlẹ́kúnjayé asáré lówó ni wọ́n asáré wówó gbogbo ẹni tí ń ṣe yahoo asáré wówó ni wọ́n gbogbo ẹni tí ń ṣètùtù ọlà asáré wówó ni wọ́n gbogbo ẹni tí ń jalè asáré wówó ni wọ́n ẹni tí ń gbé gbòógì olóró asáré wówó ni wọ́n ojú ogun wọn ọ̀nà ogun wọn wà torí pé ń tọ́ lọ jalè tọ́ lọ káàyàn mọ́ o lè bó lélé o lè bá àwọn agbófinró pàdé tí ẹ ti tán tàbí kó lò yòókù ayé ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ẹni tí ń ṣe yahoo tínú rẹ̀ ń dùn ọjọ́ tọwọ́ EFCC bàbá tí ẹ ti tán tàbí kó lọ lò gbésí ayé ẹ̀ tó kù lọ́gbà ẹ̀wọ̀n ẹni tí ń ṣètùtù ọlà tí ń lo mẹ́nu mọ́ tí ń pé kán bò ń ṣáájò orí òkú lẹ́lò ni o egun òkú lẹ́lò ni o ojú ogun ló wà ǹjọ́kíjọ́ tọwọ́ bá ti bà á bí ó ti rápá tó ti rẹ́sẹ̀ yóò sọ fún ìjọba yóò lò yòókù ayé ẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n so gbogbo ẹni tí ń gbé gbòógì olóró ọjọ́kọ́jọ́ tọwọ́ bá ti bà á òun náà ni títán dé bá gbogbo ẹni tí ń lu jìbìtì tí ń ṣe wàyó tí ń lọ́yàn lọ́wọ́ gbà gbogbo wọn ni wọ́n padà bó ńlẹ́ńlẹ́ so bọ́ bá dé Lẹ́kì bọ́ bá dé Àjà èmi Àkàndọ̀rà Awíkonko pẹ̀lú ojú ìwòye mi mo lè sọ categorically wípé
60 to 70% olówó àjà olówó Lẹ́kì wọn kì í so lówó tó legit. ẹ gbádùn mi, wọn ò kì í ṣe kíni, wọn kì í so lówó tó legit. ẹn tó wẹ́ lè legit díẹ̀ láàrin wọn lẹni tó jíwó olùkó. àwọn tó wo wọn lè legit díẹ̀ láàrin wọn làwọn tó ń ṣiṣẹ́ ní Shell, tó ń ṣiṣẹ́ nílé epo rọ̀bì, tí wọ́n ró lè jà ń bẹ̀ náà ni o. Because iye tí wọ́n ń talẹ̀ ní Lẹ́kì tán talẹ̀ lájà FGC láyé ìgbà kan owó ńlá ni wọ́n ralẹ̀ 300 million naira. Now you now tell me ta ló ń tọ̀hún tó ṣiṣẹ́ owó ẹ̀ tí ó ralẹ̀ 300 million naira èèlò ni ó fi kọ́ gbogbo ẹ̀ tí ń kọ́lé 1 billion naira 2 billion naira 3 billion naira. mo róbìnrin kan jò ní tí n bá wọnú ákáìfù mi dáadáa n ó rí fídíò rẹ̀ ilé tó kọ́ lágbègbè Lẹ́kì Àjà 3 billion naira. My lovely brothers and sisters, money is good, but too much money is nothing. Ngbà tí arábìnrin ọ̀hún sọ̀rọ̀ níta wípé ilé òun wọ̀ ti 3 billion naira. A sọ pé bá a sọ dẹ̀rí àmẹ́sẹ̀ kọ̀ lọ́jà rí ilé 3 billion naira fún kẹ́ni ní Nàìjíríà tá a wá yìí. Lo and behold, my lovely brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì mi tó bá wọnú ilé ọ̀hún mọ̀ pọ̀ ọwọ́ tiẹ̀ lóòótọ́ ọwọ́ tiẹ̀. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ń lọ jẹ́ kí iṣẹ́ láabi ọmọ pọ̀ nígboro. ká mọ̀ ṣàfihàn àwọn nǹkan ní olówó ńlá oríṣiríṣi àwọn èèyàn máa béèrè lọ́wọ́ kádàrá ìwọ Ọlọ́run ìwọ orí mi mọ́mọ́ gbàbọ̀dé mọ́mọ́ sẹ́rù ń bẹ́ èèyàn kan lélẹ́yìí ṣémi náà lè dà bẹ́ẹ̀ ni ló ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ sí di yahoo lónìí. àwọn tí ń gbé gbòógì olóró wọ́n ti ń gbé látọjọ́ tán ti bí wa náà ti ń gbé ko náà ti ń gbé ẹ náà ti ń gbé mari láti ìgbà tán ti bí wa láti máa ń wo evening sketch daily sketch tí wọ́n sọ pọ́lọ́pàá mú ẹnìkan ní airport wọ́n fẹ́ gbé gbòógì olóró àwọn kan gbé síkùn ọbẹ̀ sí wọn nú àwọn kan fi jàmàlà ó tú sí wọn kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti gba yẹn tá a kéré láti máa ń gbọ́ wọn gbé bóun náà ṣe wá gbé sínú ṣé wọ́n ṣe sí abẹ fún ni wọ́n á ní tó bá ti dé abroad wọ́n gbọ́dọ̀ ó ní ìṣẹ́ tán gbọ́dọ̀ tètè rí bí wọ́n bá tètè rí kí ni yẹn máa tú sínú ẹ̀ ni kó lè mọ̀ páwọn èèyàn ń risk láti lówó. ọ̀rọ̀ kéèsì luxury la fẹ́ sọ. ó ti ń gbègbè ayé ẹ̀ tipẹ́ ó ti ń jayé ọlọ́ba at the age of 49 ó ní àwọn mọ́tò tọwọ́ ti bóyá 700 million naira 500 million naira 600 million naira my lovely brother. Kan wá béèrè lọ́wọ́ orú ẹni bẹ́ẹ̀ pé bóò ló ṣe rówó kó sọ pé torí pé òun ń ta góòdì ni ṣé Muhammad wá ra góòdù lọ́wọ́ ẹni àbí Jésù wá ra góòdù lọ́wọ́ ẹ kó pé torí pé òun ń ta ago táwa náà ní ra tó bẹ́ẹ̀ èlò wọn ń tà èlò wọn ń rarọ́. ẹ má sì mí gbọ́ o àwọn góòlù wọn o àwọn ago wọn o àwọn ago kan wọn o àwọn tí wọ́n ń rà tán wọ̀ wọ́n mọ tí wọ́n ń rà o. But lo and behold irọ́ là apá méèbù sàn jẹ gbogbo ẹni tí ń jalè ni yóò ní ṣọ́ọ̀bù yóò nígbà aṣẹ́ kan tẹ́ ẹ bà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni tí ń jalè wọ́n máa nígbà aṣẹ́ kan wọ́n lè jó ní sí ọwọ́ tí ó close ní yago báyìí tí ó gbàna oko olè lọ ní yago báyìí ẹ bá wọn bì kan. So businessman náà ń pe kéèsì luxury mo fọlọ́ ń búra ń gbọ́ nípa rẹ̀ rí o kó tó di pé ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n láti ìgbà tó ti ṣẹlẹ̀ ẹ rí i pé wọn rọ́ọ̀ṣì wá ta
mo rí gbá research mi dáadáa lórí ẹni tó ń pè ní KC Luxury àmọ́ ní more than 10 video tó jẹ́ tiẹ̀ ṣébi tó ti wà ní private jet ni títí mu champagne àbíbi tó ti ń boast wípé ọkọ̀ tó ń rà ta ló ní serial number 001 001 Benz ni o ó tún wá ní bọ́n bá ní ta ló ní méjì ẹ̀ ní gbogbo Lagos because táwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ Afọlábí Kazeem Michael gangan ló kọ rẹ̀ ọmọ Yorùbá ni tán bá ń sọ̀rọ̀ ẹ̀ àwọn kan sọ pé one of the Lagos biggest boy àwọn èèyàn kan wá lóun ló máa jẹ́ Lagos biggest boy àwọn tán ń gbé gògì olóró yìí KC Luxury allegedly ó ní coordinator wọn ní South West ó ní coordinator wọn ní West Africa kì í ṣe Nàìjíríà nìkan o àwọn tán ń pè ní cartel wọ́n wà ní Europe wọ́n wà ní Southern America wọ́n wà ní South America wọ́n wà ní Asia ṣùgbọ́n ní West Africa KC Luxury ó ní coordinator wọn. So ẹjẹ́ àti ẹ̀kọ́kọ́ mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ náà ká tó wá wọnú ètò gan ọ̀rọ̀ pọ̀ o sọ́ra rẹ̀ ń ti ẹja rí à. So àwọn KC Luxury wọ́n ti fẹ́ dorí àwọn bọ́ìsì ọmọ èèyàn àwọn bọ́ìsì Èkó rú. Okay. I don't think anybody has serial number 001 Ndlea Vejablu. I don't. Oh, mi morúkọ mọ́tò yẹn. That's aside. And I don't think anybody has 2 Vejablus. Vejablu. Bẹ́ẹ̀ sì ni o. Ó lóun rò pé nìkan ní 001 serial number Vejablu yẹn ní Nàìjíríà ó lóun tó wá rò pé òun rí èèyàn kan tó ní méjì ẹ̀ òun dẹ̀ ní méjì ẹ̀. Ndlea Vejablu. I don't think. That's aside. And I don't think anybody has 2 Vejablus of the 150. I don't. Of the now òun tó wá ní méjì òun náà ni àṣírí wá tú pé kìí sówó ara ẹ̀ ló fi rà á. Number 1 báwo làwọn Ndlea bó ni wọ́n ṣe mú kí ló ṣàtọ́nà sóbìnrin ló tú fóònù sórí ìrajà ni ṣé wọ́n mọ̀ gangan pẹ̀lú ìlúbọ́ yìí ni torí ibi tá a ti ń ṣètò. Now wọ́n kọ́kọ́ seize egbògi olóró yìí wọ́n kọ́kọ́ seize ẹ̀ ní airport wọ́n ti package ẹ̀ ó ti dọ́dọ̀ àwọn kùríà kí wọ́n gbé fòlókù ó ti wà nínú port ó ti wà nínú airport already kí wọ́n gbé fòlókù kí ni bẹ́ẹ̀ nu consignment yìí wọ́n detect ẹ̀ wọ́n seize ẹ̀ sì kọ́kọ́ mọ̀ wípé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn agbèfọ́ba bẹ̀rẹ̀ látòrí agbófinró EFCC Ndlea Nigeria Immigration Nigeria Customs Nigeria Military tán bá fẹ́ ṣiṣẹ́ wọn dójú àmì they know how to do it. They have the intelligence and facilities láti mọ̀. So ẹ rí i pé tó bá jẹ́gbà kan bí wọ́n ṣe ìwà ń wára
ló fi gbéra no wọ́n ní sùúrù kàkà kí wọ́n wá ẹni tó ní síwájú wọ́n wá padà sẹ́yìn lọ́nà wo Korea logistics tí wọ́n package ẹ̀ tí wọ́n fẹ́ bá wọn send ẹ̀ wọ́n wọnú bẹ̀ lọ wọ́n lias pẹ̀lú àwọn tí ń bẹ ń bẹ̀ wọ́n cooperate pẹ̀lú wọn wọ́n wádìí ta ló package ẹrù yìí ta ń pààkì ẹ̀ níbẹ̀ ni wọ́n ti mọ̀ wípé ọmọkùnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán pè ní làwa á sọ̀rọ̀ débẹ̀ òun ọ̀sẹ̀sẹ̀ mọ́ bá wọn package irú ẹ̀ that means ọmọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tiẹ̀ òun jẹ́ gẹ́gẹ́ bí staff ń bẹ̀ so wọ́n kàn send ẹ̀ sóhun òní ọba wọn repackage ẹ̀ ìgbà táwọn Ndlea rí wọ́n ní professional ẹni tó páàkì ẹ̀ kì í ṣe first timer ó ti ń páàkì ẹ̀ tipẹ́ so ńgbà tí wọ́n mú òun náà wá bẹ̀rẹ̀ sí ṣèwádìí àwọn wo ló gbé kínní ìran bí náà bá láwo kò lè gòkè odò so wọ́n bẹ̀rẹ̀ sí ní trace ẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì wo ni wọ́n ń lò àwọn nẹ́tíwọ́ọ̀kì wo because wọ́n mọ̀ wípé kínní yẹn wà networking kì í ṣe nǹkan tágbára ẹnìkan lè gbé so láti bẹ̀ wọ́n trace kéèsì lọ́sìrì wọ́n rọ́ọ̀ṣì ẹ̀ pé bóyá káwọn lọ bá ń lé káwọn ó mú mọ́lé rárá o so àwọn investigator wo ló ṣiṣẹ́ Ndlea ó create special investigation department àbí ká sọ pé ó kó àwọn special investigator jọ èyí lẹ́ṣẹ̀wádìí professionally underground àwọn eléyìí ni wọ́n lọ iṣẹ́ pẹ̀lú logistics àwọn ló kọ́kọ́ discover network àwọn ilé iṣẹ́ tó kóra wọn papọ̀ tí wọ́n jọ ń gbé gbòógì olóró yìí tí wọ́n jọ lé gbòógì olóró yìí wọ́n rí pé kì í ṣe Nàìjíríà nìkan connection ni because South America ló ti wọlé sí Nàìjíríà my question kí ló dé tí ò ti South America tí ò ti bẹ̀ lọ sí Europe tó fẹ́ lọ tí ò ti bẹ̀ lọ sí Asia tó fẹ́ lọ why tó kọ́kọ́ padà wá sí Nàìjíríà wọ́n mọ̀ wípé báwọn bá gbé gbọ̀nà méjèèjì sàn án láti ibi títí ń bọ̀ àṣírí ó tètè tú ọ̀ká ó tètè fò wọ́n gbé wá sí Nàìjíríà náà ń bo wọ́n gbà sí because àwọn Ndlea sọ wípé èlùbọ́ tó pọ̀ jù táwọn gbà rí níjọ́ tán ti dá Ndlea lẹ́lẹ́lẹ́ so lẹ́yìn tí wọ́n discover àwọn network àwọn companies tó wà involve náà ni wọ́n arrest Lawal Mujaib Kẹ́hìndé tí ń bá wọn package ẹ̀ ìyẹn ni guy tá a sọ pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ logistics àwọn tí wọ́n bá wọn kẹ́rù lọ sókè òkun wọ́n bá ti kó débẹ̀ àwọn eléyìí ni ó pe àwọn tí yóò wá gbé àwọn yẹn ló mọ ibi tí ń lọ so now àwọn investigator wọ́n ti mọ líǹkì Kazeem kéèsì lọ́sìrì wọ́n mọ ilé ẹ̀wọ̀n mọ̀ náà wọ́n fa àwọn èèyàn mọ́nítọ̀ láti August 13 ni wọ́n ti arrest Kẹ́hìndé o ni wọ́n ti arrest kéèsì lọ́sìrì ṣùgbọ́n wọn ò gbé síta wọ́n fọkàn sí pé táwọn bá gbé ta àwọn lè má rí àwọn nẹ́tíwọ̀kì wọn tó kù so bó wá ni wọ́n ṣe mú wọ́n fi lára balẹ̀ tó bá jẹ́ ńgbà míì ni
àwọn security agent wọ́n ti wọnú ilé ẹ̀ lọ, wọ́n ti lọ dàbọn bolẹ̀ ńbẹ̀, wọ́n ti mú jáde. No, wọ́n filẹ̀. bá a ṣe ń yọ só la ṣe ń yọ gbọ́. èèyàn ò lè dàbí KC luxury kọ́mọ̀ ní etí ọba ńlé etí ọba lóko tí í jẹ́ èèyàn. àwọn etí ọba ńlé ẹ̀ wọ́n ti fún lọ́wọ́ ń gbé ọ̀rẹ́ o ọ̀gá ti fò o wọ́n ti ń wá o wọ́n ò mú ọ o. òun náà gbọ́n pálí ẹ̀ pápápá. físà France ó ti ra ticket business class ticket ó ti rà á. ó dirú ẹ̀ níwọ̀nba ó mú sẹ́ńjì tó lè mú. ó lọ airport bí wọ́n ṣe ń yọ sófò ni wọ́n ní àwọn Ndlea náà ni wọ́n ń yọ gbọ́. àwọn náà ti gbọ́ pé arákùnrin ọ̀hún ti gbéra ó ti múra o ó ń sá lọ o. báyìí kàṣà báyìí káwòdì ọ̀nà báyìí ni wọ́n gbà o. Ndlea ti lọ plot àwọn èèyàn sí wọn sí airport. ibi tó ti máa board ńbẹ̀ ni wọ́n ti hé lápá. láti ibẹ̀ wọ́n ti mú lọ síbi tẹ́rù wà. níbẹ̀ ni wọ́n ti fi gílé lọ́wọ́ pé kó máa kà á. bó bá jẹ́ pé mo máa sọ kíní kan fáwọn èèyàn pé ẹni tó tọ́lẹ̀ jù ń làwọn ọ̀daràn. gbogbo àwọn tí ń jalè o wọ́n lẹ o. ṣùgbọ́n lóòótọ́ tí ń bẹ lọ́wọ́ wọn lásìkò tán bá fẹ́ jalè ní everybody máa káwó òkè fún o. ṣùgbọ́n tọwọ́ bá bà wọ́n mọ kà ní ìsìn bòròbòrò. wọ́n sọ iye ibi tán ti lọ jalè, wọ́n sọ ẹni tó rán wọn, wọ́n sọ ẹni tí mọ̀ ń bá wọn ṣẹ́wó, wọ́n sọ ẹni tí mọ̀ ń bá wọn gbàálẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn tí ń lu jìbìtì, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn tí ń jiyàn gbé, wọ́n lẹ o. ẹ̀rí ti Evans lọ́jọ́ sí bó ṣe ka bòròbòrò ọkà tán ń gbòó dé kóòtù lọ́ọ̀yà rẹ̀ ní kó yí pé under pressure ni òun fi ń kà bó ń ṣe ń kà pé kì í ṣe bọ́rọ̀ ṣe rí nù. àwọn DSS sọ pé gbogbo ohun tó wí lélẹ̀ o a rìkọ́ọ̀dù ẹ o kò ṣeé yí padà o. so now wọ́n gbégi lé lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní kálé ní èjì. mo nígbà pípẹ́ yìí náà rí fídíò yẹn. KC luxury ó wá ń sọ pé òun ó kàwọn èèyàn kan òun ní kàwọn èèyàn kan. now ẹ já wo details irú èèyàn wo ni KC luxury jẹ́. ẹ já wo details ẹ̀. now Afọlábí Kazeem Michael ṣé Christian àbí Muslim who knows. ó lórúkọ Christian ó lórúkọ Muslim. kò sí Christian tí ń jẹ́ Kazeem àfilẹ̀ tó bá convert. kò sí Muslim tí ń jẹ́ Michael àfilẹ̀ tó bá convert. ṣó mọ̀ọ́mọ̀ ni because nígbà tó fẹ́ sọmọ lórúkọ àwọn àfáà ni wọ́n dúró tán jọ sọmọ lórúkọ. bọ́ọ̀ bá rí lè KC luxury wọ́n mọ̀ pé luxury ní lóòótọ́ èèyàn fọwọ́ gbárí ẹ̀ mú ẹlẹ́dàá mi sí èmi náà débi ire. My lovely brothers and sisters. bá a bá lówó nílé ayé yìí afẹ́fi kọ́lé ni a sì gun mọ́tò. lo and behold orúkọ mọ́tò tá a gun ò mátà o. A car or vehicle is a means of transport to move you from a certain place to another certain place. so far tí mo lè kí kọ́kọ́rọ́ bọ mọ́tò mi lẹ́nu tó lè dá mi lóhùn pa ṣún kí n dẹ̀ múùfù ẹ̀ jáde kó gbé mi lọ síbi tí mò ń lọ kó gbé mi padà that is a car ó ti tó. irú mọ́tò kan mo fẹ́ rà irú kan làwọn ọ̀rẹ́ mi ń gùn wàhálà ilé ayé ni mo ń kó yàn sí o. ìwọ ní wá sí bàbá lọ tá a bọ̀ lálẹ́ káríbi wọlé sí ká sùn. ẹlẹ́ẹ̀kejì ni pé tá a bá kú kan oríbi sin wá sí oorun méjèèjì bá wà. ká sùn ńgbà tá a bá ti ṣiṣẹ́ tá a ṣe wàhálà lójúmọ́ ká sùn ńgbà tá a bá parí eré ìje wa nu ayé. gbogbo eré ìje wa láyé náà nu wọ́n fẹ́ obìnrin tó wù mí bó lówó bíi Dangote o lè fẹ́ obìnrin tó wù ọ́ Dangote tó lówó bíi kàsí nǹkan gan ìyàwó kan àbí méjì lọ́fẹ́. bá mi tí ọ̀ Dangote níyàwó 9
Abiola ní 20 something wives, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní jù bẹ́ẹ̀ lọ. So kò dìgbà tó bá tó lówó tó wọn. Legit business ìmọ̀ ń fún èèyàn lówó gidi. Ṣùgbọ́n àwọn tó iṣẹ́ tó legit ẹ lọ wò wọ́n dáadáa, they don't spend anyhow. Àṣé báyìí ni wọ́n mu mílíkì nílé ló kó bọ́ mọ́ oko. Big boys, big boys, big boys. At the age of 49, àwa kọ́ la dájọ́ o. Ńgbà tí wọ́n bá sá sẹ́wọ̀n, wọ́n mọ̀ ó lè jẹ́ wọn bíi 40 kìíní kan years, 50 kìíní kan years lọ bẹ́ẹ̀. Kí wá ní ìgbádùn ọ̀rọ̀ tó kó jọ? Kò yé mi. Gbogbo tó fowó ọ̀hún rà, ìjọba lè gbẹ́sẹ̀ sílé, wọ́n á ní wọ́n fọ́fìtì ẹ̀. Gbogbo owó tó ní báǹkì, ìjọba lè gbẹ́sẹ̀ lé, wọ́n á ní wọ́n froze ẹ̀. Àbẹ́fẹ́ sọ pé lóòótọ́ ló jẹ adùn, ṣùgbọ́n kò sí adùn nínú adùn téèyàn jẹ tí ò kalẹ̀. Ẹ gbádùn mi ní Yorùbá fi sọ wípé wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ó dáa ju kìtìkìtì wẹ́lu lọ. Wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì lẹ́ni tó ń ṣe díẹ̀díẹ̀ tí ń rí ire jọ díẹ̀díẹ̀, kìtìkìtì wẹ́lu ni wọ́n ń pe tirú àwọn kéèsì lọ́sìrì yìí. Ọ̀rẹ́ ẹja rìnrìn àjò. Afọlábí Kazeem Michael. Ta ni, who is Afọlábí Kazeem Michael? KZ Lottery. What we know about the Ndlea cocoa trafficking case. Òní ni August 20. Now, Afọlábí Kazeem Michael, a Nigerian social media personality known online as KZ Lottery. Kí ni ìdí tán fi ń pè KZ Lottery? Ni pé àwọn nǹkan tí ń tà lottery ni. That is gold, ẹ̀gbà ọrùn, jewelries, aago ọwọ́, àwọn expensive lotteries ló ń tà. Orúkọ ẹ̀ jẹ́ lottery ńbẹ̀ òun, orúkọ ẹ̀ tún jẹ́ lottery pẹ̀lú ilé tó ń gbé, pẹ̀lú àwọn ọkọ̀ tí ń gùn táwọn èèyàn ń sunkún lójú títì tán ń pariwo pé KZ Lottery, KZ Lottery, KZ Lottery, KZ Lottery. Táwọn guys fẹ́ ba yé ara wọn jẹ́ nítorí ẹ̀. So everybody bí wọ́n ṣe ń refer sí ni pé businessman, alright, was arrested by Nigerian National Drug Law Enforcement Agency (Ndlea) in August 2026 as part of a wider operation targeting an alleged international cocoa trafficking network. Ngbà tí dákọ̀ cocoa ẹ̀ tí mò ń pè. The agency has named him as the suspected Nigerian leader of the operation. Not Nigeria leader of the operation in the whole Southwest. In the whole West Africa. The agency has named him as the suspected Nigeria leader of the operation. This document summarizes what has been publicly reported so far based on statements from the Ndlea and coverage from several Nigeria news outlets. Details nípa KZ Lottery. It is important to state clearly at the outset the information below reflects allegations made by law enforcement, not a court conviction. Lọ títí di ìsìn suspect ní KZ Lottery. Ó dìgbà tó bá délé ẹjọ́ tó bá ṣe wádìí afurasí ọ̀daràn ni. Ṣùgbọ́n ti gbé pátákó lé lọ́wọ́. Àwọn Ndlea ti gbé pátákó lé lọ́wọ́. Wọ́n kọ iye gíráàmù tó gbé, iye tọ́wọ́ tì. So, not a court conviction under Nigerian law, an accused person is presumed innocent until proven guilty. Wọ́n lè délé ẹjọ́ lọ́la kó pé wọ́n rò orúkọ mọ́ ni. Wọ́n sì wá gbégi lé ọlọ́wọ́ pé ọmọ àkàtí wọn náà sì ń kà á. Ó lè pé nǹkan ní kóun ó ṣe lòun ṣe. Òun kàn rò pé wọ́n instruct òun kóun kàn déédéé mọ́ ka ni. Ó mọ̀ pé bóyá wọ́n sọ pé òun ló ní àbí kìí sóun ló ní. So who is Afọlábí Kazeem Michael? Before his arrest, Michael was known publicly through his online persona KZ Lottery. He presented himself as a social media influencer
and businessmen dealing in gold, jewelry, and other luxury goods. Its online content typically feature expensive cars. Ntọ́fẹ́ dorí àwọn ọ̀dọ́ rúnu. There is nothing like expensive cars. Expensive cars wà o. Má jẹ́ kí n tó rí lórí social media kọ́ ọ̀nsẹ́ẹ̀tì ọpọlọ rẹ débi tó fi kó lójú ọ̀nà wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì tó fi bá wọn rin ìrìn àjò kìtìkìtì wẹ́lo. Òpin ọ̀nà kan wà tó dára lójú ènìyàn, òpin rẹ̀ ikú ni. Òpin rẹ̀ ó gba ẹ̀wọ̀n ni. Òpin rẹ̀ ẹ̀mí kúkúrú ni. Kò sí tí èèyàn sáré gbà tí ò sáré jó tán lọ́wọ́ èèyàn. Oya, another luxury good. Okay, expensive cars, designer, accessories such as high-end handbags and other displays of wealth, which built him a notable following and public profile in Lagos social circles, particularly around the city's socialite scene. Ntáwọn ọ̀dọ́ dẹ̀ fẹ́ ojú bá náà lọ kí wọ́n máa héèlì èèyàn tí wọ́n fi héèlì ẹ̀ pa. Nínú ọdún yìí náà ni wọ́n mú kàtẹ́ kan ní Ghana. Tẹ́ bá rí n tó náà fi ṣẹlẹ̀, tẹ́ bá rí n tó kó kalẹ̀ bí ọkọ̀. Àwọn èèbó náà wá arrest eléyìí o. Àwọn Interpol ń lo iṣẹ́ pẹ̀pẹ̀ láwọn ọlọ́pàá Ghana. Wọ́n dẹ̀ arrest ẹ̀. Immediately náà ni gọ́ọ̀mẹ̀ntì ti ń gbẹ́sẹ̀ lé ìntóní ní Ghana. Kí wá ní làálàá wa láyé? Nígbà tó bá Solomoni tẹ́ ló lówó jù nínú Bíbélì tó ní gbogbo nǹkan tó ń fẹ́ nílò òun ní, ó lópin gbogbo rẹ̀ asán àtòmúlẹ̀ mọ́fò. Fún ní èrè tó ń jẹ lábẹ́ oòrùn ní tó ń jẹ àtẹ́lẹ̀ tó ń mu yé ni pé mo jẹ nínú làálàá mi tí mo kó jọ. Tó ń bá rántí ń pé gbogbo wàhálà tó ń ṣe yìí o, òun ò fi ilẹ̀ níjọ́ kan torí yóò kú, ṣe bó kú, ibà ń gbọ́ tán rẹ̀ ní ṣe bá àrò gangan. Bó ń bá rántí pé òun ò fi ilẹ̀ níjọ́ kan àti ta lọ́wọ́ àmọ̀ bọ́yọ́ lọ́gbọ́n lòun ò fi ilẹ̀ fún àbáṣe. Òun sáà ni yóò jogún gbogbo làálàá mi tí mo kó jọ lábẹ́ oòrùn ní asán lè yí pẹ̀lú. Kò sí fọ̀kànbalẹ̀ tó dàbí kéèyàn orí gàrí mu lásìkò kó ọmọ dáràn kó ọmọ jẹ gbèsè. Tán bá kànlẹ̀kùn kó o ní ẹnu láti béèrè pé ta ni, kì í ṣe pé kán kànlẹ̀kùn kó o ti sá sábẹ́ bẹ́ẹ̀dì kó o ti máa gbọ̀njú káàkiri. Bó kọ ọ̀rẹ́ ọba ti ní problem, ọ̀la ń bọ̀ wá dájú góòlù lọ. I've said it before that mi ò dream láti wá jẹ́ billionaire. Rárá o. Bóyá kí n jẹ́ nìkan tí ó kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ rí, because many people máa sọ pé I want to be a billionaire, kí n jẹ́ trillionaire. No, wàhálà ilé ayé ni. Mò ń bẹ lọ́n káṣírí mi ọmọ bò. Bówó bá ṣe pọ̀ tó ní wàhálà ilé ayé rẹ̀ ó ṣe pọ̀ tó. Kò sẹ́ni tí ó yẹ kó lówó. Gbogbo owó wa náà ni ká fẹ́ gbọ́ bùkátà kárí gbọ́, ká fẹ́ jẹun lásìkò kárí jẹ, kárí mọ́tò gùn, kárí lékọ́, kárọ mọ̀rán léèwé. Adùn ayé òjò bá ń lọ, brother. Beyond this public facing persona, little independently verified biographical detail is currently unavailable about his early life. Kò sẹ́ńtọ́ mọ ibo wọn ti bí, ta nìyá àti bàbá rẹ̀ gan, kò gbélé yùn sórí social media. Ṣe ń parẹ́ lájùbà. Ọmọ bá ṣe ń parẹ́ lájùbà. So wà ní okay now education or family background. News coverage of the case has focused almost entirely on the criminal allegations rather than his personal history. Àwa náà dẹ̀ ní díẹ̀ and no verified date of birth. No, wọ́n confirm ẹ̀ pé 49 years ni, kò tí ì pé 50. Ká ló fẹ́ celebrate 50th.
ẹ̀yin NEPA o ṣe dáadáa o ẹ̀yin NEPA ẹ̀dẹ̀ tún múná lọ. So kó wá fẹ́ celebrate 50th tó bá gbọ́ pé ó shut down Lagos yóò shut down Lagos ni. So now okay, a no verified date of birth ọlọmọ 49 years ni hometown or state of origin has been confirmed. Incredible reporting at this time. Any biographical claims beyond what is documented here should be treated with caution until confirmed by reliable sources. The Ndlea investigation. According to Ndlea's chairman and chief executive officer, Brigadier General Mohammed Buba Marwa, retired. The case began not with Michael already, but with a drug seizure. Mo ṣàlàyé náà ni. Kì í sọ ní wọ́n kọ́, kì í ṣe pé bóyá torí pé ó ń gbé luxury lives, ó ń gbé flamboyant life, ó ń display wealth, ó ń display oríṣiríṣi nǹkan, cars, aago. If you see this, èèyàn lè sọ pé òun ra aago 45 million. Ìwọ wà káwọ́ mọ́rí pé Olódùmarè 45 million kan kó fún mi, business ni wọ́n fi ṣe, òótọ́ sí ni. 45 million business ni. Ń gba àwọn òdì mi. Ń wà lọ fi ra aago tó lè yọ sọnù. Ń lọ fi ra aago tí ọ̀sẹ̀ tí ń ṣẹ̀ṣẹ̀ máa sọ yẹ fún yàn tó bá ra aago 45 million ni o, ìyẹn gan ló tiẹ̀ fi wá pa ọ́. Wọ́n lọ lórí burúkú da aago 45 million. Afẹ́tù kò tú ẹgẹ́ ọwọ́ ẹ̀. Àwọn èèyàn kíní ó ṣòro tú mi mọ́mọ́ yẹn tú wọ́n á ní ẹgẹ́ ọwọ́ wèrè dànù ẹgẹ́ ọwọ́ ẹ̀ kíní ìfọwọ́ ṣe. So that is the kind of life people are living. All right. So now, according to Ndlea chairman, okay, Mohammed Buba Marwa retired. The case began not with Michael directly, but with the drug seizure. Ndlea operatives intercepted a cocoa shipment weighing approximately 184.50 kilograms, which had been concealed for export through a courier logistics company in Lagos. Officials estimated the street value of the consignment at around 39 billion naira, roughly 27.7 million naira. Lo and behold, my sisters and brothers, bó bá gbé tó wà successful tí ìpariwo tẹ́lẹ̀ o. Tí ṣe kíni tí ìpariwo tẹ́lẹ̀ wípé ó ní luxury things, ó ní kéré kankankan, èèyàn ẹ̀sẹ̀ mú gbé bọ́nu ni. Lóòótọ́ di ó 39 billion naira kọ́ ni ọ̀bọ̀ sọ́wọ́ nìkan, wọ́n pọ̀ ń díẹ̀. But àwọn tó kù sí ń bí in dollars dẹ̀ náà máa pínwó wọn. Ṣé yóò pínwó Nàìjíríà ni? Ẹni tó sáré di ẹrù tó fẹ́ mórí lé France, ó ní connection to any country of the world. Ó ń dì pẹ̀lú àwọn cartel ní South America, ó ń dì pẹ̀lú àwọn cartel ní United Kingdom àti ní Europe, ó ń dì pẹ̀lú àwọn cartel ní Asia. That means bílẹ̀ bá pò bìrìkóló tí nǹkan fẹ́ dojúrú ó lè gbéra kó gbé Asia lọ. Bí nǹkan bá fẹ́ dàrú bí ẹsẹ̀ télọ̀ ó lè gbọ́ South America lọ. Bó bá fẹ́ rújú ló fẹ́ dorí kọ Europe un. Business class flight ló ti búùkù. So Marwa described this as one of the most significant narcotic operations conducted by the agency in recent years, and reportedly the largest cocoa seizure ever made through a courier company in Nigeria. Ó ní kòkó tí wọ́n gbà tó tóbi jù tó pọ̀ jù láyé láti orílẹ̀-èdè Nigeria. Ká ní wọ́n gbé successful, yóò ti wà nínú owó báyìí nísìn, bóyá wọ́n tú champagne léèyàn lórí nísìn ni. Ní ọ̀bá wà, o lè lọ sí ibì kan lọ celebrate ẹ̀. So, following the seizure, Ndlea said it worked with the management of the logistics company
exactly mo ṣàlàyé náà ni logistic company to trace the shipment back through a network of intermediary companies and individuals. Wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló kóra wọn jọ tí wọ́n jọ ṣòwò eléyìí ó lágbára ju tẹ́nìkan lè dágbé lọ. Àwọn iléeṣẹ́ ìwò wa ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fimú fínlẹ̀ bẹ̀rẹ̀ sí ní wádìí. So this investigation led to the identification and arrest of 2 key suspects. The earlier named 2 individuals in connection with the case. Lawal Mujaib Kehinde, an employee of the logistics firm through which the cocoa consignment was processed. Investigators allege he had a direct, ongoing relationship with the cartel's Nigeria coordinator, which is allegedly KC Luxury, and that he packaged and processed shipments for the syndicate in exchange for cash payments, routing them toward the United Kingdom and other parts of Europe and Asia. Níbi tí kòkó ń lọ nu, kòkó ń lọ sí UK, yóò dé France, yóò dé Germany, that is àwọn European countries, ó dẹ̀ lọ sí Asia country. So now Lawal Mujaib ó yìí kìí gba ṣẹ́ẹ̀kì kìí gba transfer káàṣì ni yóò gbowó tiẹ̀ ó ti ń gbà látọdúnmọdún. Ẹ mọ́ ti jẹ́ ń sọ̀rọ̀ lọ́bẹ̀ mo fẹ́ sọ pé kò yọ sí la ẹ mọ́ jẹ́ ń sọ̀rọ̀ lọ́bẹ̀. So second suspect Afolabi Kazeem Michael KC Luxury, described by the Ndlea as the more prominent of the 2 suspects and the alleged Nigeria arrowhead, that is coordinator ẹni tó lẹ́nu ń bẹ̀ jù ọ̀gá wọn ní Nigeria, as arrowhead of the wider cartel. Àbí ọ̀wáìdì ni in tó involve European countries, tó involve South America, tó involve Asia, wide. So, of the wider cartel, investigators allege that this public image as a luxury goods dealer and social media influencer functioned as a cover for a trafficking operation moving cocoa along a route stretching from South America through Nigeria and on to the United Kingdom, other parts of the Europe and Asia. Gẹ́gẹ́ bí èrò tèmi, afurasí ọ̀daràn sì ni KC Luxury. Bó tó bá lọ gba ṣíà tiẹ̀, instead tí ó fi kó káàṣì sínú àkáǹtì ẹ̀, tẹ́ fi máa probe ẹ̀, tọ́dẹ̀ sọ pé ó ń ta gold, luxury watch, yóò fi ra wálé, yóò tún kó ṣọ́ọ̀bù, yóò tún máa polówó ẹ̀ lórí social media. Àwọn big boys, big girls, wọ́n patronize ẹ̀ bọ́n ṣe ń patronize ẹ̀, yóò máa jayé ẹ̀ bó ṣe ń jayé ẹ̀ lọ. Ṣé yóò stop tówó yẹn bá dọ́wọ́ ẹ̀ náà àbí ò ní stop? Who knows? Ajẹ́dẹ́ ìjẹ́ kan mọ̀, because ká ló máa stop ni ìwọ̀nba torí ti kó yọ ohun bọ́ bá jẹ́ mi ní irú ẹ̀ ni wọ́n ti wò pé tọ́lọ́run ti ṣe tí wọ́n ò mú mi tí mo fi ṣe léyìí, Allahu Akbar, alhamdulillah, káwọn oní kòkó kí wọ́n máa gbé kòkó wọn lọ. Jẹ́ ń jalè díẹ̀ sí ìní mọ́wọ́ bolè, lẹ́yìn ilé tí má ti lọ ilé mi ní padà lọ mí mọ́ lọ́wọ́ fi bà wọ́n bí wọ́n ṣe sọ lójoojúmọ́ nù. Ilé ní biggest one, lẹ́yìn tí má ti gbélé yìí àmì ní bá wọn gbé mọ́ ó ti tó. Kí mo tún wá, tá bá pín owó yẹn ní ìsìn at least bí 10 billion lè kàn mí, bí 5 billion lè kàn mí, ṣé mo lè ná 5 billion tán ni? So, circumstances of the arrest. The Ndlea said Michael was arrested on the night of August 13. Láti August 13 wọ́n ti mú. Ndlea ò gbé jáde ni. Wọ́n ṣe underground investigation wọn.
kó tó di pé wọ́n ó gbé ìta wọ́n fẹ́ mọ àwọn àwo ló wà in connection. wọ́n gbọ́ tán sọ pé kéèsì luxury ó ń brag pé tó ń bá lanu tó ń bá sọ̀rọ̀ gbogbo èkó náà máa fẹ́ kó tán ẹjẹ́ kó wọn. wọ́n ti ń ta akora wọn lórí social media. Daddy Freeze lòun ọmọ àwọn èèyàn ń béèrè lọ́wọ́ pé Daddy Freeze olóò máa gbé ṣé kò fọ́ mọ́tò mi ò mọ eléyìí ò mọ yóò tọ́ ni o. wọ́n ń drag eléyìí náà lórí social media lọ́wọ́. ẹnìkan jáde pé kéèsì luxury ìmọ̀ ń fáwọn èèyàn mọ́tò ṣeré ni. báwọn èèyàn bá fáwọn social media influencer ní bẹ́ǹsì ìwọ náà ó wò rẹ̀ pé irú ayé ìwò ni ẹni tó ní ìdí owó gidi tó fẹ́ fowó ṣe nǹkan gidi wọn ò ní fún. tàwa ni ó wà sọ pé lébi ọ̀pọ̀n mọ́ rí ta ni ó sọ pé bólówó ṣe náwó ẹ̀ ọ̀dà. so now kéèsì luxury njọ́ tí wọ́n mú ẹ jẹ́ ìrìn jìnnà kí n tó wá sọ kí làwọn nǹkan tó sábà máa ń fowó ṣe. Michael was arrested on the night of August 13, 2026 at the boarding gate of Muritala Muhammed International Airport in Lagos as he allegedly attempted to board a business class flight to Paris. Marwa characterized this as an attempted escape rather than a voluntary surrender. Kì í ṣe pọ́ surrender rẹ̀ kì í ṣe pé wọ́n kéde ẹ̀ pé wọ́n ń wá wọ́n sì kéde ẹ̀ pé wọ́n ń wá. Logistically ni wọ́n ń trace ẹ̀ ni wọ́n ń monitor ẹ̀. Intelligence ni wọ́n fi ṣiṣẹ́ yẹn. Káná kéde pé wọ́n ń wá ni ẹni ẹlẹ́ni lè mọ́ sọ pé òun fẹ́ wọ flight kọjọ́ náà nọ́ọ̀tì ní ó dorí kọ. Mi bá ní 5 billion naira lọ́wọ́ tán sì ń wá mi lẹ́kọ̀ọ́ mo lè wà nípínlẹ̀ Ọ̀ṣun kéèyàn kankan mọ́mọ́. Oko wájú kan ni wọ́n lọ jókòó sí mìíràn dáràn mìíràn ságẹ̀dẹ̀ lókòó tíṣà oko wájú kan ni wọ́n lọ jókòó sí mọ̀ náwó mi díẹ̀ 5 billion naira wọ́n àsọ pé mo fẹ́ lọ Paris rárá but torí pé kò fura kò mọ̀ wípé àwọn tó fẹ́ mú òun wọ́n dọdẹ òun dáadáa wọ́n ti fà àwọn èèyàn pàpà síbẹ̀síbẹ̀ náà wọ́n bá nǹkan lọ́wọ́ ẹ̀. Okay, fly to Paris. Marwa, okay. Kì í ṣe pé ó voluntarily surrender rẹ̀. No. Now, stating that agents acted on credible intelligence that Michael intended to flee the country and moved to intercept him before he could board. Now, at the time of the arrest, officials said Michael was found in possession of €7,750. €7,750 yẹn babaláṣẹ sí náírà nísìnyí ó ti ń lọ bíi £10 million pẹ̀lú £2,800 cash ni o pẹ̀lú £100,000 in cash along with expensive jewelry. His subsequent search of his residence, described as a luxury apartment on Banana Island in Ikoyi, Lagos, reportedly led to the discovery of several exotic vehicles. Bó bá jẹ̀bi, ìjọba ó gbẹ́sẹ̀ lé ìntóní. Èmi kọ́ ládájọ́ o, bó bá jẹ̀bi, afurasí ọ̀daràn sí ni, kò tí ì jẹ̀bi. Torí pé ilé ẹjọ́ kan kò tí ì prove guilty. So, Ndlea public statement announcing the arrest at a press briefing in Lagos. Marwa used the case to issue a broader warning aimed at individuals who might use social media, fame, or displays of wealth to mask criminal activity. He stated that no amount of wealth, social connection, or attempted flight would place suspects beyond the agency's reach, framing the case as a signal that influencer status offers no protection from prosecution for drug trafficking offenses. What remains unclear.
Several aspects of the case remain unresolved or unverified as of this writing. Former charges, kò tí ì sí former charges kankan. Public reporting has focused on the arrest on the agency's allegations. It is not yet clear from available sources what specific charges have been filed or when court proceedings will begin. No court proceedings as at this moment. So, legal representation and response. No public statement from Michael Lungago Tisoro, his family or legal representatives has been reported in the sources reviewed for the summary. Full scope of the network. The Ndlea has described this as part of a larger transnational cartel spanning South America, Nigeria, Europe, and Asia. Additional arrests or details about the wider network may emerge as the investigation continues. Case outcome. As with any criminal case, the ultimate outcome depends on judicial proceedings that had not concluded at the time this summary was written. Lo and behold, allegedly, tí wọ́n jẹ́ kó yé mi, ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé, pàápàá jùlọ àwọn obìnrin wa, tí wọ́n fẹ́ràn bí tówó ti ń flow, tí wọ́n wẹ̀ ẹni tí ó kówó sinimá kalẹ̀ fún wọn, ẹni tí ó kówó fíìmù kalẹ̀ fún wọn. Àwa náà ti ń pariwo láti ẹjọ́ ìpá fẹ́ ya àgọ́dọ̀ yọ, ẹni bá fẹ́ ràn wá àti ìrí ṣíṣì. Bó bá dáwọn obìnrin ni, wọ́n ti pè wọ́n, wọ́n ti máa fún wọn lówó. So, wọ́n tó wá sọ débi pé kéèsì luxury, àwọn obìnrin tí wọ́n fẹ́ ṣèdí, tán fẹ́ ṣe BBL, ìmọ̀ ń sponsor wọn. Ó túmọ̀ sí pé ọ̀rẹ́ mi ó like ìdí, ó like ìdí, mélòó obìnrin bẹ́ẹ̀. Wọ́n ní tó bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn èèyàn pé ilẹ̀ ọ̀wẹ́, ẹni tí ó jẹ gbì yìí kú gbì, àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀, ẹni tí ó sàròkò wọn ó ti sàròkò wọn, àwọn tí ó máa gbọ̀njọ́gbọ̀njọ́ wọn ó ti máa gbọ̀n, títí wọn máa wọn àbí wọn ò ní máa wọn. Jẹ́jẹ́ ni mo ní purọ́, ọ̀nà fún òní gbòǹgbò. Òkèlè gbígbẹ́ tó ń tì tẹ́ lọ́rùn, ó dáa jùlé tó kún fún wàrà láì sí sinmi ń bẹ̀ lọ. Gbogbo tí ó bá ti tọ́ tí ó tọ̀nà kì í pẹ́. Bó bá pẹ́ fáwọn èèyàn kan, kì í pẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn, kì í kalẹ̀. Pé èèyàn sí orí mú jẹ, kì í kalẹ̀ o lọ́pọ̀lọpọ̀ gbà. So, àkàndá ọ̀rọ̀ Awíkonko, ọ̀rọ̀ kéèsì luxury tí mo rí, tí mo gbọ́, tó yà mí lẹ́nu ni mo ní kí n wá sọ fún yín o. Because now, ẹ jẹ́ á jọ wo àwọn nǹkan kan. Báwo ni Ndlea, bó ni wọ́n ṣe rí sí ọ̀hún ṣe? Step by step, no rushing, wọn ò gbọ̀n. Wọ́n kọ́kọ́ sì sí nǹkan fẹ́ gbé kọjá lọ. Then wọ́n investigate ilé-iṣẹ́ wo ló package ẹ̀ tán fẹ́ ship ẹ̀. Then wọ́n wọ logistics. Làwa tí ń ṣiṣẹ́ ń bẹ̀, ta ló ń package ẹ̀, wọ́n arrest ẹ̀. Ta ń gbéṣẹ́ fún ọ, ìyẹn ni network. Network, wọ́n táṣìírí network. Network ń lọ jẹ́ kí wọ́n rí kéèsì luxury mọ́. Lẹ́sìn kọ́ luxury tí wọ́n ti kọ́kọ́ discover pé okay, ó involve, ẹ máa monitor ẹ̀. Ń lọ jẹ́ kán monitor ẹ̀ dé airport. Wọ́n monitor ẹ̀ dé airport. Ndlea arrest ẹ̀ mọ́ airport. Tọ́ba ìráyè fò, ẹran lọ àkẹ́ ẹ̀, ọ̀dọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, àjáwó àrò Awíkonko a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Mi ò mọ̀ bóyá mo rí èèyàn méjì tàbí mẹ́ta tó ní gbólóhùn kan láti sọ. Nọ́mbà kan náà lẹ lè pè mí sí +234 915 147 9599 +234 915 147 9599. Nọ́mbà tẹ lè pè mí sínú lórí ọ̀rọ̀
KC Luxury. KC Luxury, KC Luxury, KC Luxury. God bless you, sir. God bless you, man. Ṣé rí ilé ayé báyìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa, irú àwọn agbégbòogi olóró yìí, wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ jẹ́. Àwọn ọmọ tí mu kòkó pọ̀, àwọn ọmọ tí mu nǹkan míì. Mo tún rí níwùsì kan lónìí o, wọ́n mẹ́nìkan tó náà gbé tramadol. Hello? Hello? Hello, Abawi Konko. Hello, sir. Yes, sir. In fact, látọjọ́ tí intelligence Nàìjíríà ti ṣiṣẹ́ wọ́n rí iṣẹ́ bọ̀bọ̀ ìṣe. Ọlọ́run. Wọ́n rí iṣẹ́ wọ́n ti máa ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà nìyẹn o. Wọn ò kí ń mú òmùlògùn. Bẹ́ẹ̀ni. Wọ́n á fi sùúrù, wọ́n máa ní sùúrù, ẹni tán wá gan ò ní fura. Bẹ́ẹ̀ni. Tátó ti máa tún kọ̀ǹtínì olè ẹ̀ ń jíjà. Bẹ́ẹ̀ni. Níbí wọn ò ní rọ̀ṣẹ̀, wọn ò múyàn ní ìgbọ̀npá ń bì, wọ́n máa mú ẹ lọ́rọ̀ ọwọ́ ni. Wọ́n á mú ẹ tí wọ́n gan tó máa sọ pé ó ti ṣàṣejù kọ́sà jẹ́ kán máa lọ ẹ̀wọ̀n. Wọ́n try gan. Ọlọ́run. Ẹ̀yin náà máa worú. Wọ́n sọ mo wo dọ́kúmẹ́ntì ẹ̀ ní YouTube lánàá. Okay, sir. Ẹ̀yin náà máa wo mọ́tò tí bàbá ẹ̀ kó jọ sínú compound. Billions of naira car ni o. Billions of naira cars. Billions of naira kò ń sàwọn káà kékeré náà. Rárá o. Àwọn Bentley àtọ̀. Kò sí mọ́tò 200 million bẹ́ẹ̀. Kò sí mọ́tò 200 million bẹ́ẹ̀. Kò sí mọ́tò àtọ̀. Ìlíìsì tí mọ́tò tí mo rí tó kéré jù nínú mọ́tò yẹn ó ní Range Rover kan báyìí. Range Rover yẹn 2023 model ni. Ó ní the least nínú compound. Tó dẹ̀ ní gbogbo mọ́tò ẹ̀. Kò sí tòkunbọ̀ ńbẹ̀. Kò sí tòkunbọ̀ ńbẹ̀. Ẹ wá imagine àwọn Nigerian youth. Tẹ́rí society wa, ó làwọn á sọ fún yàn pé ẹni tó mu gàrí lánàá. Bẹ́ẹ̀ni. Tó dédé jí lẹ́nìí. Tó dédé bẹ̀rẹ̀ sí gun bẹ́ẹ̀ 500. Àbí tó ń gun Range Rover. Nàìjíríà ò ní béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n máa celebrate ẹ̀ ni. Wọ́n máa celebrate ẹ̀ ni. Wọ́n máa bẹ̀rẹ̀ sí celebrate ẹ̀ ni. But irú ò kì í ṣẹlẹ̀ ń bì yìí. Láwọn developed country yẹn kò kì í ṣẹlẹ̀. Because wọ́n pè nǹkan débi tí wọ́n ti bí ẹ. Iye tí grandfather ẹ àbí tí grandmother ẹ wọ̀, wọ́n máa mú. Nígbà tí wọ́n bì Trump, grandfather ẹ, wọ́n trace ẹ̀. Olówó ni wọ́n. Olówó ni Trump. Okay. Trump lówó. Bẹ́ẹ̀ni. Wọ́n mọ grandfather ẹ̀. Wọ́n trace ẹ̀ débi bàbá tó bí òun gangan. Even iye tí bàbá tí ó bí tó fún tó fi bẹ̀rẹ̀ business $1 million. Nínú wọn kàn dé for 15 years. Wọ́n kú kẹlẹ̀. Káfíńmù kó wọ́n fi gbàgbọ́ wọn sọ́ni rẹ̀. Nígbà wa èyí náà máa wà àwọn olówó. Ẹ̀wúrú kéèsì lọ sí ìtànsọ yìí. Mo ti fi fún ẹ tẹ́lẹ̀ o. Tó máa ń lọ sí London club káàkiri. Àwọn Davido gbogbo àwọn Burna Boy yẹn. Wọ́n máa ń lọ patronize àwọn expensive jewelry tó ń tà yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà máa wò ẹni tí bàbá ẹ̀ ò lówó tó jẹ́ pé tí wọ́n bá tú ìran ẹ̀ níbi tí wọ́n ti bí gbóṣe wà yẹn. Ó lè jẹ́ kápẹ́ńtà bàbá ẹ̀. Ó possible. Kí bàbá ẹ̀ máa tẹ̀kọ́. Ó possible. Ó possible but unfortunately nítorí ìdásífò láti wà ẹ̀ kò dáa rárá nìyẹn. Sọ fáwọn kan láti sọ pé kínní wọ́n mú bọ́ọ̀ kan ní bíbà yìí. Bọ́ọ̀ yẹn every 2 weeks ló sì fún kọ̀ǹtínà lọlé. So àwọn sísá wa kan wá máa ń wá tí wọ́n bá ti wá bẹ́ẹ̀ tí bọ́ọ̀ yẹn bá máa fún wọn lówó ó máa tẹ́lẹ̀ sí ní $500 ìgbà mi 1,000 tó máa ń fún wọn. Àwọn àwa tá ń ṣiṣẹ́ ọ̀tàwádà láìmọ̀ sí. Àwọn yẹn máa pọ̀ pẹ́ 1,000 ló fáwọn 500 ló fáwọn àwọn ọmọ ju $50 $100 àrẹ̀mọ́ní. N kò jẹ́ pé àwọn à ń ṣiṣẹ́ ni. Ìgbà mi ò fẹ́ fi gbogbo ẹnu tó fún wọn. Àwọn à ń ṣiṣẹ́ ni náà. Mo dẹ̀ sọ fún nínú wọn mo ní ẹnu ọkọ lẹ̀ tí wọ́n máa mú. Bẹ́ẹ̀ ni wọ́n mú. Wow. Tí mo sọ yẹn wà lẹ́wọ̀n báyìí. Wow. Ó wà lẹ́wọ̀n báyìí. Ó ti kọ́kọ́ escape.
bóyá wọ́n tó ògùn abẹ́rẹ́ fún nìbàdàn nǹkan tó fírífírí lórí bàbá kò sanwó ló gbé wọlé síbí. but ogún rẹ̀ òmòyìnbó. níbo owó wọlé ìyàwó ẹ̀ bímọ nìbàdàn ó wá ta nǹkan ọmọ ó wá lọ fírífírí lójú rí ń bí tó ó ti gbọ́ tó wọlé báyìí làwọn ẹgbẹ́ ẹ̀ sọ fún pé bọ́ọ̀lù àgùntàn wò rè. ló ní kọ́ máa wọlé kó máa lọ. Can you imagine? Confident. Ó yẹ kó lọ ní on the 9. Ó yẹ kó lọ ní on the 9 month yẹn. Ó wá fa tíkẹ́ẹ̀tì yẹn. Ó fa tíkẹ́ẹ̀tì yẹn ó bọ̀ wájú sàlẹ̀ síbi 3. Ti máa sọ fún yín bàbá yín kòkòrò ní bùtù. Lọ́dà airport ń bì. Ilé ìpínlẹ̀ yẹn kò tó wà. Ó yẹ kí plane yẹn fly. Wow. Inú plane náà ti lọ mú jáde. Wow. Inú plane ni wọ́n ti lọ mú jáde. Wow. Bí ẹ̀wọ̀n ń jẹ́ ẹ̀wọ̀n ẹ̀ lọ́wọ́ báyìí 15 years ni mo gbọ́ pé wọ́n fi. 15 years. 15 years. 15 years. In fact, 15 years yẹn gan fàáfà gan wọ́n ní tó bá ti parí ẹ̀ because àwọn kan sì wà dope tí wọn ò tí ì yọjú wọ́n máa gbé ankle monitor sẹ́sẹ̀. Ankle monitor yẹn ni ò ní jẹ́ kó lè lọ sẹ́ni wíwá wọ́n wá receipt ẹ̀ sínú city. Wow. Bóyá bọ́ọ̀sì yẹn ló máa wà. Bóyá búrọ́dẹ́là ló máa wà tó bá fi lè kọjá bí tán máa ní pé kó mọ́ kọjá ọlọ́pàá máa bo bẹ̀rẹ̀. Wow. Tá máa bá ń bẹ̀. Wow. Kìíní yẹn máa ń wà lẹ́sẹ̀ wọn bí báyìí wọ́n máa ń so mọ́ wọn lẹ́sẹ̀. Wow. Wọn ò ní lè lọ sẹ́ni wíyà. Wow. Èyí lè tó fi jẹ́ pé ní tí ò jẹ́ kí prison wọn kún bí báyìí lọ títí nìyẹn. Ẹni tó máa ti jẹ́ pé kìíní tọ́rọ̀ ẹ̀ bá ti wà pending láti dìkọ́njẹ́sì prison wọn wọ́n máa so kìíní yẹn mọ́ ẹsẹ̀ tó bá ti lè so mọ́ lẹ́sẹ̀. Gbogbo ibi tán bá ní kó máa rìn lọ ó lè rìn lọ gbogbo àdúgbò yẹn kó gba atẹ́gùn káàkiri ó ló bá rí mọ́tò ọ̀rẹ́ wò ó lè wá ó lè ṣe gbogbo yẹn. But tó bá jáde ọ̀nà pé bóyá òun fẹ́ escape lọ sí Canada àpòdédé lọ sí any border tàbí airport ọlọ́pàá máa bẹ̀ pa ni. Wow. tó fa ti ọ̀dọ̀ wa nìyẹn ẹ mọ̀ àwọn èèyàn wọn ò ń béèrè bí tá ti rówó. Bẹ́ẹ̀ ni o. tí ẹ̀ bá kàn ti ń náwó báyìí nílẹ̀ máa wọ àwọn ẹ̀tọ́ ń sọ pé mọ̀ nínà wọ̀ta. Ẹ wọ́n bá mi sọ fún mi àyẹ̀ tí mo fẹ́ ọjọ́ ọ̀pá ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. Owó ti fi owó gan nìyẹn tí wọ́n àgbàlagbà tó mọ̀ sí pé ìdíje kan fún ìtọ́jú àníyẹn. Bẹ́ẹ̀ni. Lè rí bàbá ẹ̀ kó máa náwó kó máa fún owó lórí léwájú Wàsíù báyìí kó máa náwó kó máa ru owó lórí káàkiri. Láíláí. Bẹ́ẹ̀ni o. Njó lẹ ti rí Dangote tó náwó lavishly lóde. Dangote fìtìmúlì kó máa ná owó kó máa gbé owó lórí. Kó máa bẹ̀rẹ̀ sí máa ná owó fún káàsì báyìí káàkiri. Àwọn ọmọ kéékèèké náà ni àwọn onílàwọ̀ta. Àwọn ni o ojú ọ̀rọ̀ lárí. Àwọn ní àwọn ojú ọ̀rọ̀ lárí. Tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu. Ẹ̀tẹ̀ wá lù ní ìpínlẹ̀ kan ọ̀kan wọn analyze kìíní kan sórí mo wo fúrógámù ẹ̀ lánàá. Ó ní kò ń ṣe Nàìjíríà nìkan ó láwọn ìlú tó ń scam tí wọ́n burú jù láyé ó ní India ni òótọ́ dẹ̀ ni. India Chinese ó ní kò ní Nigerian life on the media space. Ẹgẹ́t. Ó náà rí wọn kán máa ra mọ́tò ńláńlá tó wá bọ́ sórí Twitter. Tó bọ́ sórí Facebook. Kó máa bẹ̀rẹ̀ sí máa náwó. Kó máa tó ara wọn. Tàbí kán máa fánwó. Táwa Nàìjíríà sì ní pé ó ní but problem táwa Nàìjíríà sì ní àtàwọn Áfíríkà ta ní pé ẹ bá ti lè bí owó báyìí tó tún bá jẹ́ pé legal means lẹ́bìrì kìíní yẹn ẹ wá lọ́ máa export ara yín. So Ọlọ́run á bá wa ṣe tó ṣe because kéèsì ló ti yẹ mo ti ń fọ́lọ̀ ẹ̀ láti bíi 2 years. Wow. Máa ń wò ni pé bolo ti rówó. Èmi ò. Àwọn kan tó jẹ́ pé mi ò tí ì fẹ́ dárúkọ wọn di ìsìn mi ò fẹ́ dárúkọ wọn. Máa tún dúró dìgbà tán máa mú wọn ní. Ẹ lágbára o. God bless you sir. Ó dàárọ̀ sir. Wàhálà èmi ọ̀gbọ́n pa ẹ̀rí o mo fọ́ Ọlọ́run búra. Mọ̀ pé nìkan bẹ tí ń jẹ́ kéèsì lọ́sìrì. Ọ̀ǹtì tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. Mo tó sáré gbá research nípa ẹ̀ ìwé èèyàn wo ni báwo ló jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe bó ló wà bó ló ti wá. +2349151479599 ẹ jẹ́ máa lọ́jọ́ ẹ jẹ́ máa lọ mo sáàkàn mọ̀ páwọn èèyàn máa fẹ́ pè mí kọ́ọ̀lù ẹyọ kan tí mo gbà yìí ó tún fi kún information mi náà ni God bless you baba ó tún fi kún information mi náà ni ẹ̀kọ́ ńlá ń bẹ ń bẹ ilé ayé tó máa tán
owó tí ó tán bá dẹ̀ ná táwọn kan bá wa ná báwọn náà ò lè ná tán ẹnìkan sá ná níjọ́ kan náà ni àwọn kan ó jí kó gba ẹgbẹ̀yìn náà ni àwọn ará báńkì wọ́n bá rí pé ó ti kú ọdún kìíní ò béèrè ẹ̀ ọdún kejì ò withdraw ò sẹ́ǹdì sí ilé òsì láyé mọ́jàre ẹjá pín gbogbo tó fojú ayé ẹ̀ ṣe náà nù